ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣọjọ́ Thursday July 16 ọdún 2026 tá wà nínú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run bá mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tó ń tayàn mọ́, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òwúlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sí ẹ sì ní fi gbálẹ̀ tàbànújẹ́ láṣẹ Ìdùmarè. Ẹ̀yin tẹ́ ń wò mí ṣáájú mi tó tẹ̀síwájú, ẹ lọ sórí YouTube kẹ́ lọ wo ẹ̀kúnrẹ́rẹ́ fídíò yìí níbi tá ti ń sọ̀rọ̀ nípa ìlera ara, tá ti ń sọ̀rọ̀ nípa lucky number wa, àkókò gbígbàdúrà àti ibi tó dára púpọ̀ fún wa láti kọrí sí láti ṣe prayer, àtọ̀nà tó rè lè gbà wọlé fún wa lọ́jọ́ kọ̀ọ̀kan. Ó wà lórí YouTube, Ìṣẹ̀dá Spiritual lórúkọ channel wa ní YouTube, kẹ́ lọ subscribe síbẹ̀. Líǹkì ẹ̀ náà sì wà lórí caption yìí, kẹ́ wò dáadáa. Oníràwọ̀ iná tó kanran yan Harris tábìlì àrin March 21 sí April 20. Ọjọ́ ìyọjọ́ ayọ̀, ọjọ́ dùnú, ọjọ́ ire lọ́jọ́ ìjẹ́ fún yín, ọjọ́ tó ṣe pé ó pọ̀ nù yín, ẹ máa rí nǹkan dùnú dáadáa o. Àwọn èèyàn àgbà tí yín dáadáa lọ́jọ́ tòní, ẹ ṣàrùlẹ̀ rí dájú pé ẹ put more effort lórí ohunkóhun tí ẹ bá ń ṣe, ẹ sì lo creativity yín dáadáa torí ẹ máa wà creative. Gbogbo nǹkan tẹ́ bá ti ń ṣe báyìí ẹ máa ṣe effortlessly tí ò ní sí pé bóyá ẹ fẹ́ ṣàkitiyan ju bó ṣe yẹ lọ, abẹ́ fẹ́ sa agbára ju bó ṣe yẹ lọ lé lórí. Jẹ̀lẹ̀ńkẹ́ lẹ máa ṣe tí gbogbo ẹ̀ tí máa bọ́ sójú ọwọ́ ẹ̀ fún yín lọ́jọ́ tòní. Ọjọ́ rere, ọjọ́ ayọ̀, ọjọ́ ìfọ̀kànbalẹ̀ lọ́jọ́ ìjẹ́ fún yín. Gbogbo nǹkan yín á lọ bó ṣe yẹ kó lọ. Àwọn èèyàn tó lólùfẹ́ yín á gún régé. Bẹ́ẹ̀ sì ni mo recommend pé kẹ́ ṣe àwọn nǹkan tá tẹ́ yín lọ́rùn dáadáa lọ́jọ́ tòní. Ẹ dùnra yín nínú dáadáa lọ́jọ́ tòní. Tẹ́ bá dùnra yín nínú ta ló tún fẹ́ dùn yín nínú náà. Ẹ dùnra yín nínú kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn. Àwọn ọmọ yẹn rí dájú pé ẹ jọ wà papọ̀ lọ́jọ́ tòní. Tẹ́ bá ti papọ̀ tẹ́lẹ̀ rí dájú pé ẹ gbóhùn wọn lọ́jọ́ tòní. Eléyìí máa tún bí kára yín yá gágá dáadáa lọ́jọ́ tòní o. Ẹ ṣe dáadáa sáwọn ọmọdé lọ́jọ́ tòní. Ọjọ́ ìyá lọ dáadáa, iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ. Àwọn èèyàn bá yín dúnàdúrà. Ó ṣeé ṣe kí ẹ tó ní higher position kan tí wọ́n tún lè fi yín sí níbi iṣẹ́ lọ́jọ́ tòní, tàbí kí wọ́n tún fún yín ní higher task tó ṣe é pọ́n máa ní lágbájá ìwọ ló máa handle, ìwọ ló máa supervise wọn. Gbogbo nǹkan yẹn lè wá lọ́jọ́ tòní. Ọjọ́ tó dára lọ́jọ́ ìjẹ́ láti fi focus lórí gbogbo nǹkan tó jọ mọ́ iṣẹ́ yín fún ìdàgbàsókè ìgbésí ayé yín. Bẹ́ẹ̀ sì máa gbàgbé pé àwọn idea tuntun tó bá wáyé sí yín nínú mind lọ́jọ́ tòní, ẹ rí dájú pé ẹ mú lò. Èyí máa ràn yín lọ́wọ́ fún ìdàgbàsókè ìgbésí ayé yín lápapọ̀. Bí ìṣìjẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán sí aago 4 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 7 jẹ́ lucky number yín lọ́jọ́ tòní. Aago 5 kọjá 30 ìṣẹ́jú ní ìdájí sí aago 6 kọjá 30 ìṣẹ́jú ní ìdájí jí àkókò. Èyí tó dára jù fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Àpá west dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún, tó ṣe ṣe kẹgórí àtàǹfààní gbámú látàpá bẹ̀yẹn náà lè ra ara wájú pépé dáadáa lọ́jọ́ tòní. Ṣùgbọ́n nǹkan tó jọ wọ́n bóyá bí ẹ̀yìn dídùn àbí ọwọ́ ibi èjìká kó máa dùn ní bákan ṣeṣe kí yẹn fẹ́ wáyé lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé exercise bẹ́ẹ̀ sì ni ẹ jìnnà sí àwọn nǹkan tó lè bí ṣọ́ọ̀kì fún yín lọ́jọ́ ti tòní. Ẹ jìnnà sáwọn òyìn ẹlẹ́jẹ̀ lọ́jọ́ tòní torí ìlera ara yín. Oníràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus tábìlì àrin April 21 sí May 20. Ọjọ́ ìyọjọ́ tó dára ló jẹ́, ṣùgbọ́n ọjọ́ tó tún kù díẹ̀ káàtó ló jẹ́ látàrí pé ọ̀rọ̀ owó ó lè fẹ́ díjà lẹ́ lọ́jọ́ tòní láàrin èèyàn àtèèyàn. Ọ̀rọ̀ owó lè fẹ́ kọ̀ sí iṣu gidi gan lọ́jọ́ tòní, pàápàá nínú ilé yín bí àárín èèyàn àti roommate yín àbẹ́rẹ́ èèyàn àti ẹni tẹ́jọ́ ń gbé papọ̀. Ọjọ́ tòní ó ṣeéṣe kí iṣu wáyé láàrin yín lọ́jọ́ tòní. Iṣu ilé bí wọ́n mi sí omi ò tó, tàbí kẹ́kọ̀ọ́ ṣe pé bóyá ọ̀tá yín lè fẹ́ pàdánù owó àbí nǹkan nìkan lójijì lọ́jọ́ tòní. Nǹkan tó jẹ́ olówó iyebíye ó lè bàjẹ́ lójijì lọ́wọ́ yín lọ́jọ́ tòní o. Nǹkan tó ṣe pé bóyá ẹ ti ń fojú sùn pé àyìnkan ìtírẹ́ṣọ̀ mi ni mo nífẹ̀ẹ́ gan mi fi ṣeré, ó ṣeéṣe kí ó fẹ́ nǹkan kan fẹ́ ṣe lọ́jọ́ tòní tó ṣe pé máa wò pé kí ló dé tí kíní ìwà rí báyìí. Bẹ́ẹ̀ sì ni ó ṣeéṣe kó jẹ́ pé family member kan lè wà nínú issue kékeré kan lọ́jọ́ tòní tó jẹ́ pé ẹ̀yin lè máa fẹ́ dìde ìrànlọ́wọ́ sí wọn tó lè fẹ́ mú yín kí ẹ náà owó wùrùwùrù kan lọ́jọ́ tòní. Ẹ calm down dáadáa. Àwọn kan ní ẹ pamọ́ dáadáa kó má bàa di nǹkan tó ṣe pé àwọn èèyàn máa jí wọ́n yín lára tàbí tó máa wá sọnù tàbí tó máa bàjẹ́. Ẹ rí dájú pé ẹ pàǹpà àwọn nǹkan yín dáadáa. Ẹ wo iye sáwọn nǹkan yín dáadáa kẹ́ sì mójútó dáadáa lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni wọ́n bá ìtẹ́ bá lágbára láti ṣe ni kí ẹ ṣe nínú nǹkan tó bá jọ mọ́ nǹkan tó ṣẹlẹ̀ nínú ilé tàbí sí family kan tó ṣe pé ẹ máa nídìí pé ẹ fẹ́ náwó rẹpẹtẹ. Ẹ rí dájú pé ẹ ṣe ìjọba yín lọ kó má bàa bí kábàámọ̀ kẹ́ kí ìsàrà lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni kẹ́ kí ìsàrà má jẹ́ kí nǹkan tó wà mú yín wà frustrated ju bó ṣe lọ torí ẹ máa wà frustrated bákan lọ́jọ́ tòní pẹ̀lú àwọn nǹkan tó máa ṣẹlẹ̀. Nǹkan náà lè ṣẹlẹ̀ wùrùwùrù àbí kẹ́ nídìí owó kan tó ṣe pé ní kíákíá lẹ máa nídìí ẹ̀ tó sì máa dàbí ìgbà pé nǹkan náà wá ń fi yín ṣọlá bákan ṣùgbọ́n ẹ má padà fi ṣọlá láṣẹ lọ́wọ́ Ọlọ́run bá. Ọjọ́ ìyá lọ dáadáa, nǹkan yóò ní dìbàjẹ́ pàápàá lásìkò lucky hour yín láti ṣe prayer. Kẹ́ rí dájú pé ẹ ṣe prayer lásìkò náà dáadáa. A máa mẹ́nu bà àsìkò náà láìpẹ́ láì jìnnà. Ọjọ́ ire lọ́jọ́ tòní jẹ́ fún yín. Tẹ́ bá lè rí dájú pé ẹ calm down, tẹ́ ṣe wòròwòrò, tẹ́ kàn jíjí bó ṣe ẹ lọ, ẹ sì rí dájú pé wà ní ìrẹ́pọ̀ pẹ̀lú ẹni tẹ́jọ́ ń gbélé lọ́jọ́ tòní. Iṣẹ́ lọ dáadáa, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín ó lè rí bákan rí, ó máa wọlé fún yín lọ́jọ́ tòní. Silver jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 kù ìṣẹ́jú 10 ní ìrọ̀lẹ́ sí aago 6 kù ìṣẹ́jú 10 ní ìrọ̀lẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 5 jẹ́ lucky number yín lọ́jọ́ tòní. Aago 2 kù ìṣẹ́jú 15 ní òru gànjọ́ sí aago 3 kù ìṣẹ́jú 15 lóru gànjọ́ jí àkókò.
èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní, tó sì jẹ́ pé apá east dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún. Ìrètí lè ti apá east náà wáyé fún yín lọ́jọ́ tòní. Ìlera yín á wá jí pépé dáadáa lọ́jọ́ tòní, ṣùgbọ́n kí sára pẹ̀lú àwọn nǹkan tẹ́ máa gbé sọ́kàn tẹ́ máa ronú jinlẹ̀ nípa ẹ̀ dáadáa, ẹ jìnnà sí ìrònú àròjù kó má bàa dá àárẹ̀ sọ́ta yín lára. Bẹ́ẹ̀ sì ni kàtá àti kọ́lé fẹ́ ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní, ẹ má ronú àròjù kí sára púpọ̀ kẹ́ sì jìnnà sí nǹkan tó bá tutù jù ní mímu kó má fẹ́ tìlera ara yín. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21 ọjọ́ ìyọjọ́ tó lè rí bákan ló jẹ́ òní pàtàkì jùlọ ẹ máa ní láti control bí ẹ ṣe ń bínú sí lọ́jọ́ tòní. Ọ̀rọ̀ sísọ láàrin èèyàn àtàwọn èèyàn ó ṣeéṣe kí ó fẹ́ rí bákan lọ́jọ́ tòní, ó ṣe é pé ẹ máa fẹ́ sọ̀rọ̀ tó máa kọjá límìtì látara ìbínú àbíjù. Ẹ jìnnà sí ìbínú àbíjù lọ́jọ́ tòní, inú yín máa flame up dáadáa, ìbínú á máa ṣarajọ nínú mind yín púpọ̀ lọ́jọ́ tòní. Ẹ máa ní stable mind lọ́jọ́ tòní, mind yín máa dàbí bàbá kó wà stable. Wá ṣeéṣe kí lè fẹ́ mú yín wò òjijì kan lọ́jọ́ tòní, tó sì ṣeéṣe kí wò òjijì náà kó fẹ́ bí kábàámọ̀, kó fẹ́ bí tìkabẹnu pé ta ló ní kí n padà ṣe, ta ló ní kí n ṣe báyẹn. Kí sára púpọ̀ lọ́jọ́ tòní, ẹ jìnnà sí ìjà pẹ̀lú èèyàn, pàápàá èèyàn àti ẹ̀gbọ́n àtàbúrò yín àbí èèyàn àtàwọn tó ṣe pẹ́jọ súnmọ́ra yín, kí sára lọ́jọ́ tòní. Ẹ jìnnà sí ìjà, nǹkan tó bá ti ń dín pé ó ti ń mú yín bínú àbí èèyàn ti ń mú yín wà frustrated ju bó ṣe ẹ lọ, ẹ rí dájú pé ẹ jìnnà sí wọn, ẹ lọ dá wà lẹ́yìn nìkan tọkàn yín á fi balẹ̀ pẹ̀sẹ̀ kí lè má bí kí ẹ lọ wọ òjijì èyí tó ṣe é pé máa padà bí kábàámọ̀ kí sára lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni tẹ bá ń ṣe nǹkan kí nǹkan lọ́jọ́ tòní, ẹ wà very careful dáadáa. Tẹ bá ń sọ̀rọ̀ lọ́jọ́ tòní, ẹ wà very careful dáadáa. Tẹ bá ń travel lọ́jọ́ tòní, ẹ wà very careful dáadáa. Ẹni rogun accident pàápàá yẹn tó bá ṣe pé ń drive fún ara lára yẹn kí sára lọ́jọ́ tòní. Ẹ má ronú drive, ẹ má bínú drive lọ́jọ́ tòní kó má lọ bí accident bọ́ta yín kí sára. Bẹ́ẹ̀ sì ni ó ṣe ṣe kí púpọ̀ ní kí ẹ fẹ́ nìkan bí kíyàn ṣèṣe àbí kí máàkì wà lára èèyàn díẹ̀ lọ́jọ́ sí tòní kí sára dáadáa láti kì í nílọ pẹ̀lú eléyìí láti bí ọ̀sẹ̀ tó lọ. Ẹ rí dájú pé ẹ gbọ́ kìlọ̀ náà kí ẹ mú lò. Ìbínú àbíjù kò dára lọ́jọ́ tòní, eléyìí máa lágbára díẹ̀ lọ́jọ́ tòní tẹ́ bá kíyè sára. Ṣùgbọ́n tẹ bá farabalẹ̀ dáadáa tẹ wà calm, tẹ rí dájú pé ẹ fọgbọ́n ṣe tẹ fẹlẹ̀ ṣe tí ẹ jẹ́ kí ìbínú kó mú yín lọ́kàn tẹ́ sì jẹ́ kí mood swing kó ru energy yín mọ́lẹ̀ lọ́jọ́ tòní á wá lọ dáadáa. Iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín ló lè rí bákan àti ìbáṣepọ̀ yín àti àwọn tẹjọ́ wà gbà yín ráyé ká àbáwọn customer gan ó lè rí bákan lọ́jọ́ tòní, ṣùgbọ́n tẹ bá calm down gbogbo á lọ dáadáa. Ìwé owó gan lè tún wọlé fún yín dáadáa lọ́jọ́ tí tòní pẹ̀lú. Láfikún ó ṣeé ṣe kí ẹ fẹ́ ní nǹkan tí ó máa gbé yín lọ́kàn láti ṣe fún èèyàn tó súnmọ́ yín lọ́jọ́ tòní, tó ṣe pé máa káànù wọn gan pé alábàjá yìí ní ìbàdẹ́ lówó yìí láti ṣe kíní fún, ní ìbàdẹ́ ṣe báyìí láti ṣe báyìí fún. Ẹ dájú pé calm down dáadáa, ẹ má rush jù lórí nǹkan yín lọ́jọ́ tòní kí gbogbo nǹkan lè rí bí ẹ ṣe ń fẹ́. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11:15 ní àárọ̀ sí aago 12:15 láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì àwà fún yín lénìí. Nọ́mbà 7 jẹ́ lọ́kì nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 1:15 lóru gànjọ́ sí aago 2:15 lóru gànjọ́ jẹ́ àkókò èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Apá South West dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún. Bẹ́ẹ̀ sì ni ìlera ara yín á jí pépé lọ́jọ́ tòní. Wá nǹkan tó jọ mọ́ ọrùn ọwọ́ ríro, apá ríro, àwọn nǹkan tó jọ mọ́ èjìká ríro lè fẹ́ wáyé lọ́jọ́ tòní fọ́pọ̀ yín, tàbí kí mímí kó fẹ́ rí bákan lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ jìnnà síbi tí heat àbí smoke rẹpẹtẹ bá wà kí sára. Oníràwọ̀ omi agbára cancer tàbí láàrin June 22 sí July 22 ọjọ́ ìyọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú ọjọ́ ire ló jẹ́ fún yín. Ọjọ́ tó ṣe gbogbo kan yá lọ bó ṣe kó lọ, kan yá lọ sòsè, kò ní sí wàhálà, kò ní sí ìdààmú. Àwọn nǹkan tí ẹ fẹ́ àṣìbù yẹn ṣeéṣe kẹrí wọn àṣìbù lọ́jọ́ tòní, ó ṣeéṣe kẹrí àwọn àǹfààní kan gbámú dáadáa lọ́jọ́ tòní tó ṣe pé amúnú yín dààmú ayọ̀ yín kún. Ọjọ́ ìtẹpámọ́ṣẹ́ lẹ nílò, ẹ ní láti rí dájú pé tẹpámọ́ṣẹ́ ẹ sì gbọ́dọ̀ ronú owó ju bó ṣe yẹ lọ, torí ìrònú owó báyìí ló máa gbọ̀kan yín kan. Nǹkan kan wà tẹ́ nílò owó fún tó ṣe pé ó ti wà lọ́kàn yín láti bí àná àbí ìjẹta, tó ṣe pé nǹkan tuntun tẹ fẹ́ ṣe àbí ìgbésẹ̀ tuntun tẹ fẹ́ gbé àbí nǹkan tuntun tẹ fẹ́ rà. Ẹ rí dájú pé ẹ ṣe prayer lé lórí, ó ṣeéṣe kó bọ́ sí fún yín lọ́jọ́ tòní. Ṣùgbọ́n láì pẹ́ fẹ́ bẹ̀rẹ̀ business tuntun ni àti sọ lánàá, ẹ jẹ́ kó tó bí nǹkan bí July 24-25 ṣáájú kẹ́ tó lè fẹ́ gbé ìgbésẹ̀ tuntun. 24-25 yẹn nìkan náà ni àsìkò tẹ́ ní láti fi gbé ìgbésẹ̀ tuntun yìí tó jọ mọ́ business yìí kí sára. Nǹkan tuntun tó bá sọ sí yín lọ́kàn lọ́jọ́ tòní, ẹjọ́ tiẹ̀ kalẹ̀, ẹ máa padà mú lò ní ọjọ́ iwájú. Ọjọ́ ìdára púpọ̀ láti fi rí dájú pé wá ṣọwọ́ náà àpá kó lórí nǹkan gbòòrò lọ́jọ́ tòní kó má bàa bí ń pè kábàámọ̀ ní ọjọ́ iwájú kí sára púpọ̀ lọ́jọ́ tòní. Ọjọ́ ìyàlọ́ dáadáa tẹ bá tẹpá mọ́ṣẹ́, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á wà òkè, bẹ́ẹ̀ sì ni irú wa wọlé fún yín lọ́jọ́ tòní. Lime yellow jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12:10 láàárọ̀ sí aago 1:10 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì àwà fún yín lénìí. Nọ́mbà 5 jẹ́ lọ́kì nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 12 ní òru gànjọ́ sí aago 1 ní òru gànjọ́ jí àkókò èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Apá náà ti dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún. Ó dára tẹ́ bá ń jáde lọ lénìí kí ẹ múra dáadáa kí ẹ dùn rí, ó ṣeéṣe kí ẹ rí owó gbámú, ṣeéṣe kí ẹ ráwọn àǹfààní dáadáa lọ́jọ́ tòní tó jẹ́ àwọn àǹfààní tuntun púpọ̀. Pàápàá tó bá ṣe pé búkà tẹ̀mọ̀ pé wọn ní ti dáadáa ń bẹ̀, kó má jẹ́ pé ẹ máa lọ jẹ nǹkan tó máa bí ìpalára fún àgọ́ ara yín kí sára púpọ̀ lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé sọ̀wá sọ́jú ní àwùjọ, kẹ́sì rí dájú pé ọrùn yín bẹ́ẹ̀ndì ẹsẹ̀ gbẹ́ kan ju bó ṣe yẹ lọ, àbẹ́ tẹ́ríkodò ju bó ṣe yẹ lọ kó má bàa bí ọrùn ríro fún yín kí sára. Oníràwọ̀ iná tó gbóná rere Leo tàbí láàrin July 23 sí August 22
ọjọ́ yìí ọjọ́ tí ó lè rí bákan ló jẹ́, orí yín máa kún fọ́pọ̀lọpọ̀ nǹkan, àwọn èèyàn máa frustrate yín, àwọn èèyàn máa mú yín bínú gan lọ́jọ́ tòní, àwọn èèyàn tẹ́ expect pé lè wò òjijì sí yín wọ́n máa wò òjijì lọ́jọ́ tòní tó ṣe pé fẹ́ break yín down bákan bákan. Ẹ ní láti rí dájú pé ẹ mú sùúrù lò ní o, sùúrù náà lẹ lè múlò àti ọgbọ́n tí Ọlọ́run bá fún yín pẹ̀lú ìgboyà tí Ọlọ́run bá fún yín láti nígbàgbọ́ pé kò sí nǹkan kan, kò sí wàhálà, kò sí ìdààmú. Èèyàn kan tó súnmọ́ yín lè hùwà tó ṣe pá dùn yín gan lọ́jọ́ tòní tá affect emotion yín gidi gan lọ́jọ́ tòní, ó sì ṣe kí wọ́n hùwà wòròwòrò lọ́jọ́ tòní, wọ́n lè fẹ́ bá yín jà gan pàápàá apá àgàgà tẹ́yìn fúnra yín ò bá ní sùúrù pẹ̀lú wọn, ọ̀rọ̀ tẹ́ bá jọ sọ ó ṣe ṣe kó fẹ́ bí ìjà, kó fẹ́ bí wàhálà lọ́jọ́ tòní, tàbí kó ṣe pé èèyàn máa fẹ́ cut off àwọn kankan tó ṣe pé ó jẹ́ nǹkan tí ó lè ṣe yín láǹfààní lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ mú sùúrù lò dáadáa, ṣùgbọ́n lẹ́yìn àfikún ó ṣe ṣe lọ́jọ́ tòní kí ẹ rí àwọn àǹfààní kọ̀ọ̀kan tó ṣe pé amọ́kàn yín balẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan. Ẹ rí dájú pé ẹ múra dáadáa kí ẹ̀dùn rí nǹkan kíkan tẹ́ bá sì ń ṣe. Ẹ rí dájú pé ẹ ṣe lọ́nà tó máa gbà wà more beautiful dáadáa. Ní àsìkò yóò ṣe ṣe kí ẹ rí ire owó látara nǹkan tẹ́yìn fúnra lára yín beautify lọ́jọ́ tòní. So ẹ fi ní ẹ fi gbọ́ tara yín, ẹ má wulẹ̀ gba advice ẹnikẹ́ni, ẹ má gba advice ọ̀rẹ́ lọ́jọ́ tòní, ẹ má gba advice anybody lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ fẹ́ ṣe nǹkan yín báyìí ni ó dára jù kẹ́ ṣe, tẹ́ bá gba advice yẹn lọ́jọ́ tòní nǹkan tẹ́ ń ṣe ó lè ṣe kó dàrú. Ẹ má tẹ̀lé ọ̀rẹ́ jáde lọ́jọ́ tòní, ẹ má tẹ̀lé ọ̀rẹ́ travel lọ́jọ́ tòní, accident lè ṣẹlẹ̀ tí ẹ bá gbọ́ ìkìlọ̀. Táwọn group of people kan bá ní lábájá jájọ jáde jájọ lọ sí jájọ lọ sáwo, ẹ má lọ, accident lè wáyé tó ṣe pé ó máa fẹ́ lágbára tó lè fẹ́ bí ìpalára púpọ̀ fún ọ̀tá tí yín gangan tó yẹ pé ó lè má wulẹ̀ pa wọn lára rẹpẹtẹ kí ìsàrà púpọ̀ lọ́jọ́ tòní. Ẹ ní rógun àkóbá, ẹ ní rógun àdábá ní ọjọ́ ti tòní, pàápàá lọ́wọ́ ìrọ̀lẹ́ ọjọ́ ti tòní kí ẹ kí ìsàrà púpọ̀ púpọ̀. Ẹ sì rí dájú pé wà calm tí èèyàn bá mú yín bínú lọ́wọ́ rẹ̀ lọ́jọ́ tòní, ẹ má wulẹ̀ fi ṣe ìbínú rẹpẹtẹ ju bó ṣe yẹ lọ, tàbí kẹ́ wulẹ̀ fún wọn ní space kẹwàá lórí ọwọ́ yín ló dára. Kí ni lè lọ dáadáa kó má bàa sí wàhálà, kó má sí ìdààmú, iṣẹ́ yín á lọ dáadáa, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín ó lè mẹ́hẹ̀, ó lè rí bákan lọ́jọ́ tòní, bẹ́ẹ̀ sì ni owó lè wọlé fún yín lè ní. Peach jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 kù ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 8 kù ìṣẹ́jú 5 ní àárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 7 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 5 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 6 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ jí àkókò èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní, tí ó ṣe pé apá southwest dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún, bẹ́ẹ̀ sì ni yóò lè tibẹ̀ náà wọlé lọ́jọ́ tòní. Lè ra wáyá jí pépé dáadáa lọ́jọ́ tòní, ṣùgbọ́n kẹ́ máa kẹ́fín orí fífọ́ lè bẹ̀rẹ̀ lọ́wọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní. Orí lè fẹ́ máa fọ́ yín gidigidi gan lọ́wọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní, kẹ́ kí sára, bẹ́ẹ̀ sì ni ẹ máa ronú àròjù kó má bàa fa mental burnout, bẹ́ẹ̀ sì ni kẹ́ kí sára pẹ̀lú àwọn nǹkan tẹ́ ẹ máa jẹ, tẹ́ bá jẹ nǹkan tó bá le ju bó ṣe yẹ lọ ẹnu lè máa ròyìn bákan, bí kẹ́ ilé ìfẹ́ afẹ́ ti jọ yín lọ́jọ́ tòní, kẹ́ kí sára. Oníràwọ̀ ìpè funfun Virgo tàbí láàrin August 23 sí September 22 ọjọ́ tó lè rí bákan ló jẹ́ fún yín. Tẹ́ bá kí sára níbi iṣẹ́, nǹkan kan lè ṣẹlẹ̀ níbi iṣẹ́ tó ṣe pé a fẹ́ dàbí issue ńlá fún yín lọ́wọ́ rẹ̀ lọ́jọ́ tòní. Ẹ lè dédé ṣiṣẹ́ níbi iṣẹ́, pàápàá yín tó ṣe pé ẹ̀ ń ṣiṣẹ́ tó jọmọ́ engineer tẹ́ ń lo àwọn nǹkan bíi machine tó lágbára, ẹ kí sára púpọ̀ lọ́jọ́ tòní. Lọ́wọ́ àárọ̀ títí di bí nǹkan bí aago 4 ẹ sì lè wà níbi iṣẹ́, ṣùgbọ́n tó bá ti di bí nǹkan bí aago 4 títí di ìsàlẹ̀ tètè ya close ló dára, torí ìgbọràn sọ́jọ́ bẹ̀rù lọ kó má jẹ́ pé nǹkan kan wá ṣẹlẹ̀ ní ibi iṣẹ́ tó máa fẹ́ pa yín lára púpọ̀ lọ́jọ́ tòní. Ẹ wà on a low, ẹ wà lórí ọwọ́ yín lọ́wọ́ rẹ̀ lọ́jọ́ tòní. Èèyàn lè fẹ́ mú yín bínú níbi iṣẹ́ lè fẹ́ stress yín, ìṣẹ̀lẹ̀ òjijì lè ṣẹlẹ̀ bóyá nǹkan tẹ́ ti ń ṣe tó ṣe pé ẹ máa kọ̀ ní bí akin tó ṣe nǹkan kékeré báyìí, ní nǹkan kékeré tẹ̀lé fẹ́ ṣe sí yẹn tá fẹ́ da gbogbo ẹ̀rù pátápátá tá fẹ́ tún mú yín bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Ẹ kí sára púpọ̀ lọ́jọ́ tòní, ẹ farabalẹ̀ lórí ohun tí ẹ bá ń ṣe, ẹ tètè ya close ibi iṣẹ́ ló dára, tàbí kẹ́ ẹ ṣe àwọn soft work tó bá ti di bí nǹkan bí aago 4 títí lọ ìsàlẹ̀ bẹ́ẹ̀, tó má jẹ́ pé iṣẹ́ á lọ fún yín ní problem tó lágbára ju bó ṣe lọ lọ́jọ́ tòní. Ọ̀pọ̀lọpọ̀ yìí iṣẹ́ yín lè rí bákan lọ́jọ́ tòní, ṣùgbọ́n naturally lọ́jọ́ tòní ó sì ṣe kí àwọn kankan máa dàbí ìbẹ̀rù àbí ìfòyà nínú ọkàn yín tó ṣe pé lè máa tún fẹ́ bí distraction tó lágbára fún yín ní ibi iṣẹ́. Eléyìí lè wáyé lọ́wọ́ òwúrọ̀ lọ́jọ́ tòní, bẹ́ẹ̀ sì ni ẹ máa wáyé lè intuitive lọ́jọ́ tòní. Ẹ̀mí inú yín máa bá yín sọ̀rọ̀ gidigidi kan lọ́jọ́ tòní. Ó dára kí ẹ gbọ́ ohun ẹ̀kẹ́ mú lò. Tẹ̀mí inú yín bá sẹ́ ń gbé lágbájá ò gbọ́dọ̀ jáde, ẹ má jáde nìyẹn. Tẹ̀mí inú yín bá sẹ́ ń gbé lágbájá iṣẹ́ tó ń ṣe ó yá fílẹ̀, ẹ tètè yá fílẹ̀ nìyẹn. Kẹ́ gbọ́rọ̀ sí lẹ́nu kọjọ́ tòní lè lọ dáadáa. Ẹ lè gbọ́rọ̀ sẹ́nikẹ́ni lẹ́nu ju ẹ̀mí inú yín yẹn lọ. Ẹ sì má gbéraga rárá lọ́jọ́ tòní. Ẹ má báyàn dùn kankan lọ́jọ́ tòní rárá. Ẹ wà lórí ọwọ́ yín ló dára kọjọ́ tòní lè lọ dáadáa. Iṣẹ́ lè rí bákan, ìbáṣepọ̀ yàn tó lólùfẹ́ yín á wá dára. Ire owó náà lè wọlé fún yín lọ́jọ́ tòní tẹ́ bá wà very careful dáadáa. Cream jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 kù ìṣẹ́jú 5 ní àárọ̀ sí aago 10 kọjá ìṣẹ́jú 10 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 9 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 2 kù ìṣẹ́jú 15 ní òrùgànjọ́ sí aago 3 kù ìṣẹ́jú 15 lórùgànjọ́ jí àkókò èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Apá southwest dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún, bẹ́ẹ̀ sì ni ire lè wọlé láti bẹ̀ náà. Lè rárá yáwájú pépé ṣùgbọ́n ké sára,
ẹ rí dájú pé ẹ sùn dáadáa torí immune system yín lè má fi fẹ́ strong dáadáa lọ́jọ́ tòní tẹ́ bá lọ expose ara yín sí òtútù tàbí tẹ́ lọ jẹ́ kẹ́fọn jẹ yín rẹpẹtẹ ó lè bí ibà ó lè bí àìsàn díẹ̀ sọ́ta yín lára kẹ̀kẹ́ sára bẹ́ẹ̀ sì ni ẹsẹ̀ máa yún yín àti máa fún yín ní àmì ara púpọ̀ tẹ́sẹ̀ ọ̀tún bá yún yín kẹ́ mọ̀ pé ibi tẹ́ ń lọ ire wà ńbẹ̀ tẹ́sẹ̀ òsì bá wá yún yín kẹ́ prayer dáadáa kẹ́ má kábùkù kẹ́ má tẹ̀ níbi tí ẹ̀ ń lọ kẹ̀kẹ́ sára púpọ̀ oníràwọ̀ afẹ́fẹ́ má rí mi fi ń Libra tàbí láàrin September 23 sí October 22 ọjọ́ ìyọjọ́ ayọ̀ ọjọ́ dùnú ọjọ́ ire ló jẹ́ fún yín ọjọ́ tó ṣe é pé ẹ máa rí sọ́pọ́ọ̀tì látọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ yín ìgbárùkù tí yín máa lékè nǹkan dáadáa lọ́jọ́ tòní àti sẹ́yìn bó ṣe ṣe kọ́pọ̀lọpọ̀ yín kẹ́ pàdé èèyàn tuntun bí olólùfẹ́ tuntun àbí ọ̀rẹ́ tuntun lásìkò yìí ṣùgbọ́n ọ̀rẹ́ tuntun tẹ́ fẹ́ pàdé ẹ má finú tán wọn rárá lọ́jọ́ tòní ọjọ́ tòní ẹ rí dájú pé ẹ fi wá network ẹ fi wá connection dáadáa ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́ káwọn náà dá ìfẹ́ náà padà fún yín ọjọ́ tòní á lọ bó ṣe kó lọ tẹ́ bá fìfẹ́ báwọn èèyàn ṣe tẹ́ fọ̀yàyà báwọn èèyàn ṣe tẹ́ sì wà social gẹ́gẹ́ bí irúfẹ́ ìṣẹ̀dá yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ẹ báwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́ ẹ wá bí balance ṣe fẹ́ wà láàrin èèyàn àti àwọn èèyàn ọjọ́ tòní ẹ plan lórí bí ẹ ṣe fẹ́ increase sales yín látara fífi àwọn nǹkan yín lọ customer mo máa ń ṣe nǹkan báyìí ṣùgbọ́n gbéṣẹ́ báyìí ni mo ṣe ni o rẹ̀ bá mi polówó ẹ̀ o rẹ̀ bá mi advertise ẹ lo àǹfààní àwọn èèyàn tẹ́ mọ̀ kẹ́ fi èèyàn mímọ́ yín kẹ́ fi ṣọwọ́ lọ́jọ́ tòní ẹ fi èèyàn mímọ́ di ọlọ́lá lọ́jọ́ tòní àǹfààní máa sílẹ̀ tó ṣe é pé àwọn èèyàn lè help yín lọ́jọ́ tòní ẹ béèrè fún yàn lọ́wọ́ tẹ́ bá nílò ẹ béèrè support tẹ́ bá nílò àwọn èèyàn àdúró tì yín ẹni dání nǹkan ṣe ilé ayé lọ́jọ́ tòní rárá gbogbo kan yán lọ dáadáa tẹ́ bá fi ọgbọ́n tí yín nìkan ṣe ẹ lè gbà mọ́ràn lọ́jọ́ tòní kò sí problem rárá ọjọ́ tòní àwa lọ bó ṣe kó lọ tẹ́ bá ṣe gbélé iṣẹ́ yín á lọ dáadáa ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dùn alárinrin ire owó gan á wọlé fún yín lénìí dark grey jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 10 kọjá ìṣẹ́jú 10 láàárọ̀ sí aago 12 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí nọ́mbà 7 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní aago 3 kò gún ìṣẹ́jú ní òru gànjọ́ sí aago 4 kò gún ìṣẹ́jú lóru gànjọ́ jí àkókò èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní apá east dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún tó sì ṣe é ṣe kí ó ṣe é pé ẹ máa ń àǹfààní láti bẹ̀ ìlera ayé wájú pépé dáadáa lọ́jọ́ tòní ṣùgbọ́n oríkèéríkèé ara lè máa ròyìn bákan lọ́jọ́ tòní jẹ́díjẹ́dí sì lè mọ́ pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní bí ẹ̀yìn dídùn àbí kó tutù máa mọ́ pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní kẹ̀rí dájú pé ẹ ṣe ìtọ́jú ara yín dáadáa tí ẹ bá kẹ́fín àwọn àìlera bẹ́ẹ̀ oníràwọ̀ mẹ́tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22 ọjọ́ tó lè rí bákan ló jẹ́ fún yín o látàrí pé expectation yín láàrin èèyàn àti èèyàn kan ó ṣeéṣe kí ó fẹ́ fèlè pátápátá tó ṣe pé èèyàn tó súnmọ́ yín pẹ́kípẹ́kí àbí èèyàn tẹ́jọ́ ń da kankan papọ̀ á fẹ́ mú yín bínú gidi gan lọ́jọ́ tòní tàbí kó ṣe pé wọ́n máa fẹ́ frustrate yín wọ́n lè wọ òjijì tẹ́ expect rárá nǹkan tẹ́ ẹ̀ wọ̀ pé àkíní ìmà tó bọ́ sí nǹkan tí mò ń lé yìí ó ti tó mi lọ́wọ́ nǹkan náà lè dàbí ìgbà pé ó fẹ́ fall out bákan lọ́jọ́ tòní tá fẹ́ bí kí ẹ fẹ́ bínú bákan tàbí kí ó fẹ́ àbẹ́tì mú dé yín ṣùgbọ́n gbogbo eléyìí ọwọ́ ìrọ̀lẹ́ ló máa wáyé o ṣáájú ọwọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní látàárọ̀ títí di bí ọwọ́ ọ̀sán mọ́rọ̀lẹ́ ó ṣeé ṣe kí àárín ẹ̀yin àti àwọn ọ̀gá ibi iṣẹ́ yín kó gún régé ọ̀rọ̀ iṣẹ́ yín ló máa wà lọ́kàn yín bẹ́ẹ̀ fẹ́ gèsẹ́ ti iṣẹ́ yín bóyá fẹ́ wà òkè bẹ́ẹ̀ fẹ́ plan ẹ̀ dáadáa bóyá fẹ́ rí ló máa wà lọ́kàn yín púpọ̀ ọ̀nà yín gan ẹ lè make sales dáadáa lọ́jọ́ tòní àwọn èèyàn lè béèrè nǹkan tuntun lọ́jọ́ tòní ẹ lè rí iṣẹ́ tuntun gbà lọ́jọ́ tòní ẹ̀yin tẹ́ jẹ́ contractor wọn lè fi iṣẹ́ tuntun lọ yín lásìkò yìí ṣùgbọ́n ṣe prayer tó bá fi lọ yín láàárọ̀ Ọlọ́run ní jẹ́ kó jẹ́ promise and fake ṣe prayer dáadáa torí ọwọ́ ọ̀wọ́ lẹ́yìn ó ṣe ṣe kó wá ṣàòtíkì bákan ó ṣe pé nǹkan tẹ́tí sí ilé pátápátá ó ṣe kíyàn fẹ́ breach agreement yẹn kó fẹ́ di pé kí ló dé tí lábájá tún ṣe báyìí kí ló dé tí tàbí tún ṣe báyìí kẹ́gí dájú pé ṣe prayer lórí ilé ẹ̀ ní wàhálà ẹ̀ ní dààmú láṣẹ lọ́wọ́ Ọlọ́run bá iṣẹ́ yín báyìí ní kẹ́ gbéwò dáadáa lọ́jọ́ tó ní kẹwàá well focus lórí nǹkan kí nǹkan tẹ́ bá ń ṣe ní iṣẹ́ gbogbo ẹ̀ lè lọ bó ṣe kó lọ iṣẹ́ yín lè rí bákan lọ́jọ́ tó ní tẹ́ bá kí sára ìpèníjà lè ti bẹ̀ wáyé báyìí pẹ̀yìn àti olólùfẹ́ yín náà lè rí bákan lọ́jọ́ tòní tẹ́ bá kí sára ẹ̀rí dájú pé mú sùúrù lò ṣùgbọ́n àǹfààní àti owó lè wọlé fún yín lọ́jọ́ tòní láti wíkíbi ìgbéjì jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 12 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 3 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí nọ́mbà 5 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní aago 3 kù ogún ìṣẹ́jú ní òru gànjọ́ sí aago 4 kù ogún ìṣẹ́jú lóru gànjọ́ jí àkókò èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní apá west dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún bẹ́ẹ̀ sì ní ilé rárá yín àti pépé dáadáa lọ́jọ́ tòní ìgbẹ́ kíyèsára wọn bíi orúnkún ríro àbí àwọn nǹkan tó jọ mọ́ ara ríro lóríṣiríṣi lè fẹ́ wáyé púpọ̀ lọ́jọ́ tòní kẹ́rí dájú pé ẹ lògùn tí ara bá ń ròyìn lọ́jọ́ tòní bẹ́ẹ̀ sì ni ẹ jìnnà sí nǹkan tó bá ti tutù ju bó ṣe yẹ lọ ní mímu tàbí kẹ̀kẹ́ jìnnà sí cold temperature ju bó ṣe yẹ lọ bẹ́ẹ̀ sì ni kẹ́ exercise dáadáa ó dára oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 ọjọ́ ìyọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú ọjọ́ rere ló jẹ́ fún yín iṣu kékeré ló kọ́ lè wáyé láàrin èèyàn àti olólùfẹ́ yín kì í wá ń ṣe kékeré lásán ó lè bí ìjà ó lè bí yánpọnyánrin olólùfẹ́ yín lè bínú tán pátápátá lọ́jọ́ tòní tẹ́ máa wò pé kí nìkan tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sì ni nǹkan kan lè máa ṣẹlẹ̀ tí wọ́n lọ́jọ́ tòní tó ṣe é pé máa nílò àti tètè bá wọn fókọ̀sì lé lórí ẹ̀ tètè bá wọn gbájúmọ́ dáadáa lọ́jọ́ tòní ẹ ṣe prayer fún wọn lọ́jọ́ tòní nǹkan tó jọ mọ́ tí ẹ̀ kó má wáyé lára wọn
tàbí nǹkan tó jọ mọ́ egbò kó má wáyé lára wọn. Bẹ́ẹ̀ sì ni nǹkan tó jọ mọ́ accident èyíkéyìí, ìbàjẹ́ títí iná, ìbàjẹ́ tójú ọ̀nà, kó má wáyé fún wọn, kó má jẹ́ pé ọrùn yín báyìí ló máa fẹ́ dá sí lọ́jọ́ tòní. Ẹ ṣe prayer fún wọn dáadáa. Ẹni tó bá yẹ pé ẹjọ́ ọkùnrin yẹn rí dájú pé ẹ sọ fún ìyàwó yín kó kíyèsára níbi tó ti ń dáná dáadáa lọ́jọ́ tòní, kó wà very very careful pẹ̀lú àwọn nǹkan tó ń gbóná bí òróró ń gbóná bí omi gbóná bí kíní lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ mọ́ alẹ́ ọjọ́ tòní tàbí ọwọ́ alẹ́ ọjọ́ tòní. Ó ṣe ṣe kí lè fẹ́ wáyé lọ́jọ́ tòní, kẹ́ kíyèsára púpọ̀ púpọ̀. Bẹ́ẹ̀ sì ni ẹ̀yin tẹ́ jẹ́ obìnrin náà ẹ sọ fọ́kọ yín náà bóyá bí iṣẹ́ tó lọ kó kíyèsára lọ́yẹ̀ tí wà darí wálé ló dára, kó má hulẹ̀ pẹ́ wálé tàbí kẹ́ ṣe prayer fún wọn kí Ọlọ́run fi ìṣọ́ àti ààbò ẹ̀ tó péye kó fi fún wọn. Pàápàá lọ́wọ́ àṣálẹ́ tòní tó bá ń ṣiṣẹ́ níbi iṣẹ́, ó ṣe ṣe káwọn kan bí injury díẹ̀díẹ̀ kó fẹ́ wáyé lọ́jọ́ tòní, kí ẹ kíyèsára kẹ́ ṣe prayer fún wọn ló dára ní ọjọ́ ti tòní. Tí wọ́n ṣáájú ọwọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní yẹn kò ní sí wàhálà, nǹkan yẹn á lọ bó ṣe kó lọ. Kódà opportunity lè wọlé látọ̀nà jíjìn fún yín dáadáa lọ́jọ́ tòní. Àwọn àǹfààní lè wọlé láti ibikíbi lọ́jọ́ tòní fún yín tó ṣe pé amúnú yín dùn, á máa yọ̀ yín kún. Kódà ọ̀pọ̀lọpọ̀ yín lè ní travel opportunity tó ṣe pé máa rìnrìn àjò náà tí ìrìnàjò náà sì máa béèrè fún yín. Ṣùgbọ́n ọwọ́ ìrọ̀lẹ́ málẹ́ mọ́ òru kẹ́ kíyèsára púpọ̀, àsìkò yẹn jẹ́ àsìkò tó ṣe pé ó wà highly sensitive. Iṣẹ́ yín máa lọ dáadáa, wọn relationship yín lè rí bákan torí differences tó lè fẹ́ wáyé láàrin yín lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni owó lè wọlé fún yín lénìí. Gold jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7:15 lọ́sàn sí aago 5:10 ní ìrọ̀lẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 3 jẹ́ lucky number yín lọ́jọ́ tòní. Aago 4:20 ní ìdájí sí aago 5:20 ní ìdájí jí àkókò. Èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Àpá south dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún. Bẹ́ẹ̀ sì lè opportunity láti bẹ̀ náà. Ìlera ara yín wá jí pépé, ṣùgbọ́n ọwọ́ ìbàdí ríro báyìí ó lè fẹ́ máa dùn ọ̀pọ̀lọpọ̀ yín, tàbí ọwọ́ ẹ̀gbà ẹ̀yìn ríro ó lè fẹ́ máa dùn ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní. Ẹ dájú pé ẹ dúró sójú kan fún ìgbà pípẹ́, àbí ẹ tẹsẹ̀ sórí ẹsẹ̀ kan fún ìgbà pípẹ́ ju bó ṣe yẹ lọ, kó má bí kí nǹkan náà kí ó ti fẹ́ peléke sí. Kẹ́ kíyèsára púpọ̀. Oníràwọ̀ èròpélé èròkó Capricorn tàbí láàrin December 23 sí January 19 kò tiẹ̀ wá sí problem rárá lọ́jọ́ tòní, látàrí gbogbo nǹkan yín báyìí á lọ dáadáa, gbogbo nǹkan á dùn yín gbà lọ́jọ́ tòní. Àwọn èèyàn àtolólùfẹ́ yín á dùn alárinrin púpọ̀ púpọ̀. Àwọn èèyàn àtàwọn àna yín á dùn alárinrin púpọ̀ púpọ̀. Gbogbo nǹkan yín á dùn yín gbà lọ́jọ́ tòní. Iṣẹ́ yín gbà lọ bó ṣe yẹ kó lọ. Ẹ máa sense àwọn nǹkan kan bíi transformation ní ìgbésí ayé yín lọ́jọ́ tòní. Á dàbí ìgbà pé ó dá nípa pé mò ń kẹ́fín pé ayé mi fẹ́ dára, ó dá nípa pé mò ń kẹ́fín pé nǹkan yìí ti fẹ́ máa yí padà. Ẹ máa kẹ́fín àwọn ìyípo padà kan lọ́jọ́ tòní. Àwọn ìrònú kan máa tún wá sí yín lọ́kàn tó ṣe pé tẹ́ bá mú lò ó máa ràn yín lọ́wọ́. Èyí ìdára púpọ̀ kẹ́ fi dive deep, kẹ́ ronú jinlẹ̀ nípa life yín. Ẹ ronú kanlẹ̀ nípa ohun tí ẹ ń fẹ́ ṣe fún ìdàgbàsókè ayé yín. Nǹkan tẹ́ bá ronú nípa yẹn, nǹkan kan máa jáde níbẹ̀ tó ṣe pé ẹ máa wá múlò, tẹ́ máa pé nǹkan tó yẹ kí n focus lé lórí gangan lélẹ̀ tó sì máa bí ìrànlọ́wọ́ àtàwọn ṣe fún ìyípadà ìgbésí ayé yín. Ọjọ́ ìjọba tó ṣe pé kò wà dára kẹ́ fi ní ẹ̀ ń daṣẹ́ pọ̀ pẹ̀lú èèyàn tó gàṣì ní Mercury retrograde. Ó ṣe ṣe káǹfààní ẹ̀ sílẹ̀, ṣùgbọ́n ẹ lè skip ẹ̀ di ìgbà tí a máa bá parí Mercury retrograde ṣáájú kẹ́ tó ní pé fẹ́ tẹ̀síwájú níbi nǹkan bíi July 24-25. Ẹ kíyèsára lọ́jọ́ tòní, ẹ má lè fẹ́ sáré daṣẹ́ pọ̀ pẹ̀lú èèyàn rárá. Wọ́n lè support yín bóyá ẹgbẹ́ kankan kalẹ̀, wọ́n lè support yín lọ́jọ́ tòní, kò sí problem tó ṣe pé lè fẹ́ easy effort yín, ó lè fẹ́ easy stress yín díẹ̀ lọ́jọ́ tòní. Ṣùgbọ́n lọ́jọ́ tòní kí ẹ mọ̀ dájú pé ire tuntun máa wọlé tó máa jẹ́ bí nǹkan bí ìfà, owó tuntun máa wọlé tó máa jẹ́ nǹkan bí ìfà fún ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní. Kí ẹ mọ̀ yẹn dájú, iṣẹ́ á lọ dáadáa, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára, ire wá wọlé fún yín lénìí. Gold jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5:10 ní ìrọ̀lẹ́ sí aago 7:14 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 5 jẹ́ lucky number yín lọ́jọ́ tòní. Aago 5:20 ní ìdájí sí aago 6:20 ní ìdájí jí àkókò. Èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Apá east dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún. Bẹ́ẹ̀ sì ni ó ṣe ṣe opportunity ti bẹ̀yẹn náà wọlé fún yín. Ìlera ara yá wájú pé dáadáa lọ́jọ́ tòní, ṣùgbọ́n ẹ ṣọ́ra ṣe pẹ̀lú àwọn nǹkan tẹ́ máa jẹ. Ẹ má jẹ nǹkan tó bá tajú bó ṣe ẹ lọ. Bẹ́ẹ̀ sì ni ẹ má jẹ nǹkan tó ṣe pé kó fún yín ní jẹ̀dí tàbí tó lè dànù yín rú. Kẹ́ kíyèsára púpọ̀ lọ́jọ́ tòní. Jẹ̀dí lè fẹ́ wáyé fọ́pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni kẹ́ jìnnà sí unprotected sex pẹ̀lẹ́ ní àjòjì, kó má bàa bí infection àbí HIV àbí nǹkan tó lágbára. Kẹ́ kíyèsára púpọ̀ lọ́jọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 18 ọjọ́ yìí, ọjọ́ tí ó dára ló jẹ́, ṣùgbọ́n relationship issue ló kọ́ lè fẹ́ wáyé. Pàápàá ó ṣeé ṣe láàrin èèyàn àti ọmọ. Kẹ́ kíyèsára àwọn ọmọ yín lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́ má lẹ̀ tòní. Ẹ mójútó wọn dáadáa, ẹ ní rí láburú lórí wọn láṣẹ Ọlọ́run bá kọ́ má ṣeré lọ jìnnà ní ọwọ́ ọ̀rọ̀lẹ́ málẹ̀ ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ bá wà ní ẹ̀bá títì, ẹ̀bá ọ̀nà, ẹ rí dájú pé wọ́ọ̀ṣì àwọn ọmọ yín dáadáa lọ́jọ́ tòní, kọ́ má ṣeré lọ sí ojú títì lọ́jọ́ ti tòní. Bẹ́ẹ̀ sì ni nínú ilé náà tẹ́ bá ń dáná lọ́wọ́, kọ́ má sì ní àyíká ibi tí iná dídá wà. Bẹ́ẹ̀ sì ni kẹ́ rí dájú pé wọn ò fi nǹkan tó jọmọ́ sharp object ṣeré ní ọwọ́ ìrọ̀lẹ́ mọ́ alẹ́.
ọjọ́ tòní ṣáájú kó tó sùn kẹ́rí dájú pé ẹ ṣe prayer dáadáa gbogbo kan kí nǹkan tí ẹ bá sì ń ṣe pátápátá ẹ wà very careful fúnra lára yín lé lórí kí ó má jẹ́ pé bóyá nǹkan náà máa fẹ́ ní effect bẹ́ẹ̀ sì náà àwọn nǹkan tẹ̀ ń plan kalẹ̀ lọ́wọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní ẹ ṣe ṣe kí ẹ fẹ́ ní lack of clarity lé lórí ẹ gbọ́dọ̀ lẹ́yìn ṣe nǹkan ní wùrùwùrù rárá lọ́jọ́ tòní ẹ gbọ́dọ̀ kánjú sí nǹkan kan lọ́wọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní pàápàá tẹ bá ní nǹkan tó ṣe kókó fún yín láti ṣe ẹ lè sún dìgbà míì tó bá ṣe sún ṣùgbọ́n tí yóò bá ṣe sún ẹ wà very careful dáadáa lé lórí kẹ má wà lost in thought lọ́wọ́ ìrọ̀lẹ́ mọ́ alẹ́ ọjọ́ ti tòní bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn tó olólùfẹ́ yín náà ó ṣe ṣe kó rí bákan olólùfẹ́ yín lè ní nǹkan tó máa wọ́ọ̀rì wọn tó ṣe pé ẹ̀yin lè máa fẹ́ gbé sí ọkàn pé kí ló ń ṣe lágbájá kí ló ń ṣe tàmẹ̀dù báwo la yẹn máa ṣe báyìí kí la fẹ́ nídìí báyìí ó ṣe ṣe pé jẹ́ pé ẹ̀yin lè máa fẹ́ gbé ní sọ́kàn lọ́jọ́ ti tòní kẹ́rí dájú pé ẹ mú sùúrù lò dáadáa kí gbogbo ẹ̀ kó má bàa affect mood yín kó má bàa affect emotion yín náà pẹ̀lú ilé lè fẹ́ fa mood swing fún yín lọ́jọ́ tòní ṣùgbọ́n látàárọ̀ títí di bí ọwọ́ ọ̀sán mọ́rọ̀lẹ́ kò ní sí wàhálà rárá látàrí pé àwọn èèyàn tó lólùfẹ́ yín gan á dùn alárin tí gbogbo àmàdùn ìgbà ṣùgbọ́n wọ̀wọ̀lẹ̀ má lẹ́yìn ní kẹ̀kẹ́ sọ̀rọ̀ dáadáa lé lórí púpọ̀ iṣẹ́ yín wá lọ dáadáa lénìí tẹ́ bá falẹ̀ mọ́ṣẹ́ báyẹ̀ pé èèyàn tó lólùfẹ́ yín ó lè rí bákan torí àwọn differences kọ̀ọ̀kan tó ní fẹ́ wáyé bẹ́ẹ̀ sì ni èrè owó lè wọlé fún yín lénìí tẹ́ bá falẹ̀ mọ́ṣẹ́ dáadáa píìsì jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 7 kọjá ìṣẹ́jú 14 ní àṣálẹ́ sí aago 9 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì àwà fún yín lénìí nọ́mbà 7 jẹ́ lọ́kì nọ́mbà yín lọ́jọ́ tòní aago 12 ní òrùgànjọ́ sí aago 1 ní òrùgànjọ́ jí àkókò èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní tó sì jẹ́ pápá south dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún bẹ́ẹ̀ sì ni opportunity lè wáyé látàpá south náà ìlera ara wájú pépé ṣùgbọ́n pọ̀ mí inú yóò ṣeéṣe kí àwọn kan tó jọ mọ́ ìbáradì àbẹ́yìn ìrírò lè fẹ́ wáyé lọ́jọ́ tòní ẹ rí dájú pé ẹ mú mi dáadáa kẹsì jẹ oúnjẹ tó wà healthy ẹ má jẹ oúnjẹ tó ṣe pé kẹ́míkà ló ti fi bá tiẹ̀ jẹ́ kẹ́kí ìsara púpọ̀ lọ́jọ́ tòní àwọn nǹkan bíi magí ó gbọ́dọ̀ pọ̀ ju oúnjẹ tẹ́ bàjẹ́ lọ́jọ́ tòní torí àwọn nǹkan bíi kidney yín kẹ́kí ìsara púpọ̀ oníràwọ̀ mìtíkì ru Pisces tàbí láàrin February 19 sí March 20 ọjọ́ ìyọjọ́ tó dára ló jẹ́ ṣùgbọ́n ọjọ́ ìtúgbà kéésàrà ẹ̀yin náà máa kọ́ṣe àwọn Aquarius látàrí pé ó ṣe ṣe nínú ilé yẹn gangan kí ìṣẹ̀lẹ̀ fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gbogbo kan kíkọ́ tẹ́ bá ń ṣe nínú ilé eléyìí wà ń ṣe bóyá tó fún ọmọ nìkan àbí fún ọkọ àbí fún ìyàwó nìkan eléyìí lè jẹ́ ìṣẹ̀lẹ̀ inú ilé tẹ́ bá ń jáde lọ lọ́wọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní ẹ pa iná inú ilé yín tẹ́ bá ń jáde lọ kó má sì nǹkan wá múná kan dé tó máa háì ju bó ṣe yẹ lọ tó máa fẹ́ ba nǹkan jẹ́ tàbí kẹ́ nínú ilé yín kẹ́ dájú pé tẹ́ bá ń dáná lọ́wọ́ ẹ wà very careful dáadáa tí èéfín bá pọ̀jù nínú ilé ẹ ṣí ilẹ̀kùn ẹ ṣí wíńdò kí èéfín iná dídá tẹ̀ ń dá kí ó bọ́ síta bẹ́ẹ̀ sì ni tẹ́ bá mọ́ pòtáìsì yín ẹ dájú pé ẹ dry ẹ dáadáa kó má sì pé èèyàn kan yọ̀ ṣubú kó má sì pé èèyàn kan ṣèṣe nínú ilé ẹni tí tó bá sì jọ mọ́ ìjà nínú ilé yín pẹ̀lú roommate yín pẹ̀lú neighbor yín ẹ jìnnà sí ní ọwọ́ ìrọ̀lẹ́ málẹ̀ ọjọ́ tòní kí nǹkan náà má di nǹkan tó máa lágbára púpọ̀ àwọn nǹkan bẹ́ẹ̀ lè fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní nínú ilé tó máa jẹ́ lójijì tó máa ṣe pé tó sì máa fìdí múlẹ̀ gidi gan tẹ́ máa mọ̀ pé ṣó kọjá nǹkan báyìí ṣó kọjá nǹkan báyìí ó lè jẹ́ ìjà láàrin èèyàn àtèèyàn ó lè jẹ́ ìṣeṣe kíyàn ṣeṣe láàrin èèyàn àti ó lè jẹ́ kíyàn kan nù léyìn kí ó fẹ́ ní wúndù kan tàbí kó fẹ́ ṣeṣe tàbí kí nǹkan kan fẹ́ máa ṣe wọ́n tó ṣe pé a máa mú yín lọ́kàn láti ní jẹ́nsáré hẹ́pẹ́ jẹ́nsáré dúró tì jẹ́nsáré ṣe báyìí o kẹ́rí dájú pé ẹ ṣe prayer lórí eléyìí lọ́jọ́ ti tòní ní ìdàkejì náà sì rí púpọ̀ ní òṣìṣẹ́ kí stress fẹ́ pọ̀ fún yín lọ́jọ́ tòní ìlera ara yín náà sì lè fẹ́ rí bákan lọ́jọ́ tòní pàápàá tẹ̀yìn tẹ́ bá ti stress ara yín ju bó ṣe yẹ lọ ẹ rí dájú pé ṣiṣẹ́ àṣekú dórógbó ju bó ṣe yẹ lọ torí pé ìlera ara yín ṣe kókó ìlera ara báyìí sì dògún ọ̀rọ̀ ẹ má ṣiṣẹ́ bí jàkí púpọ̀ ju bó ṣe yẹ lọ lénìí ẹ ṣe nǹkan yín ní ṣísẹ̀ntẹ̀lé ẹ work smarter instead of working harder kẹ̀kẹ́ sára púpọ̀ lọ́jọ́ tòní bẹ́ẹ̀ sì ni ẹ gbọ́dọ̀ bá family member kan táwọn rẹpẹtẹ lọ́jọ́ tòní tí family member kan bá mú yín wà frustrated tó bá mú yín bínú kẹrí dájú pé ẹ jìnnà sí wọn kẹ́ fún wọn ní space díẹ̀ kí gbogbo nǹkan tó ń ṣe wọn kó lè rọlẹ̀ díẹ̀ lọ́jọ́ tòní á wá lọ dáadáa tẹ́ bá fọgbọ́n ṣe tẹ́ fẹ̀lẹ̀ ṣe iṣẹ́ yẹn á lọ dáadáa relationship yẹn lè rí bákan pàápàá pẹ̀lú family member báwọn tẹ́jọ́ ń gbélé ìbáṣepọ̀ yẹn àti olólùfẹ́ yín ò lè rí bákan bẹ́ẹ̀ sì ni owó lè wọlé fún yín tẹ́ bá ráyè falẹ̀ mọ́ṣẹ́ dáadáa lénìí olive green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 9 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ sí aago 11 kù ìṣẹ́jú 10 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì àwà fún yín lénìí nọ́mbà 9 jẹ́ lọ́kì nọ́mbà yín lọ́jọ́ tòní aago 1 kù ìṣẹ́jú 15 ní òrùgànjọ́ sí aago 2 kù ìṣẹ́jú 15 lórùgànjọ́ jí àkókò èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní àpá náà ti dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún tó sì ṣeé ṣe kí orí ti bẹ̀rẹ̀ náà wọlé lọ́jọ́ tòní lè rọra yán wájú pépé lọ́jọ́ tòní ṣùgbọ́n inú ríran àbáwọn kan tó jọ mọ́ health challenges díẹ̀díẹ̀ ó lè wáyé fọ́pọ̀ mìíràn yín pàápàá yín tó ṣe pé ṣó ń jẹjẹ tó ṣe pé nǹkan jí ó jẹ bẹ́ẹ̀ ṣe rí lọ́jọ́ tòní kẹ́ kí ìṣara púpọ̀ kí ó má jẹ́ pé inú ríran àbí jẹ̀díjẹ̀dí àbí ọ̀sà ó lè fẹ́ tú àfẹ́tì ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní kẹ́ kí ìṣara púpọ̀ bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ àwọn méjìlá tó wà pátá ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bó Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161 ire gbogbo ajẹ́ tiwa lónìí lọ́sẹ̀ yìí lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa
láṣẹ Èdùmàrè. Ire o.